wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ló ń fẹ́ dé gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì ládé ẹjọ́ tó Ọlọ́run Tani Aláàfin fẹ́ ṣèjọba lé lórí ìbéèrè ni o. Ní Almaroof bá máa fi gbé ta ọ̀họ́ ní ẹ dákun ẹ ṣàánú ajé ẹ mà ṣàánú ajé ìdójútì ló máa jẹ́ fún Aláàfin Ọ̀wọ̀ adé tí wọ́n bá fún àwọn alágọ̀ ọjà àti àwọn Ọ̀yọ́ Mèsì àti àwọn tó kù tí wọ́n bá fún wọn ládé Tani Aláàfin Ọ̀wọ̀ adé ikú bàbá yèyé wọn ta ni wọ́n fẹ́ ṣe ìjọba lé lórí. ìbàdàn bá wá gba ìjọba láyè tí gbogbo yín náà lọ gbadé ẹ nílé dọ̀bálẹ̀ ẹ nílé wólẹ̀ f'Aláàfin mọ́ but guess what àtúnṣe wà o gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì. afọ́jú tá a gbé gorí ẹṣin tá a kólù tẹ̀lé lẹ́yìn rọjà tó yẹ tó wá dọ́jà tán tó ní á padà lẹ́yìn òun. ẹgbàdé yín o wọ́n tún ti bẹ̀rẹ̀ nìyẹn o ẹ ṣáàmọ̀ àwọn ayọ́mọ̀ọ́lẹ̀ o wọ́n máa ń fẹ́ jẹ gàba lórí èèyàn ni wọ́n ń fẹ́ kéèyàn ní lọ síwájú ẹ ṣáàmọ̀ abẹ́yìn ló mọ̀ ẹ má dá wọn lóhùn o. bàbá mi alágọ̀dọ̀ yọ wàláì tẹlẹ sọmọbi láì làṣìlá mo fẹ́ kẹ́ ẹ ronú ẹ dáadáa kẹ́ ẹ rò ó mo á fẹ́ kẹ́ ẹ wo gbogbo ẹ̀yin bàbá yìí kẹ́ ẹ wo ọdún tẹ́ ẹ ti ń jẹ bọ̀ lẹ́yìn bàbá Aláàfin ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí. mo ti mọ̀ pé alágọ̀ ọjà ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ná báwo ló ṣe máa ní má gbadé lórí ilẹ̀ mi tèmi ni mo nílẹ̀ tí mo wá pè é tí mo gbà as refugee ẹ̀yin èèyàn yín náà wá gbọ́ kí n gbà yín as refugee èmi ni mo nílẹ̀ mi mo nílé mi kò ní má ga èmi dẹ̀ ní kí wọ́n wá ga èmi dẹ̀ ṣèwọ́ lóore mo ṣèwọ́ láàánú ilé ìṣọ́rọ̀ ìbú mo ṣèwọ́ láàánú mo ṣe ẹ́ lóore mo ò jẹ́ kí yà jẹ nígbà tí òjò ń pa ẹ́ mo gbà ẹ́ sílé nígbà tó ń pa ẹ́ mo fi umbrella mo fi bò ẹ́ lórí nígbà tí ebi ń pa ẹ́ mo máa ṣàánú ẹ́ bí n tiẹ̀ ní mo fún ẹ́ kúlíkúlí nígbà tó wà lílé gbé tó rọ́nà gbà àhá mo gbà mo ní o máa bọ̀ lọ́dọ̀ mi o tẹ̀ mí rì. ẹ jọ̀ọ́ èmi bẹ̀ yín ni o ẹ fi orí korí kẹ́ fi ikùn lukùn kọjọ́ tó lọ. ó wá dìgbà tí àsìkò wá tó gbogbo ń tẹ wá tẹ̀rì Ọlọ́run wá ní kí n wá rẹ́ ní aláàánú káwọn olótìtọ́ dìde pé no ẹni rẹ ò ní kú sí ipò ìkà wọn wá ṣàánú mi ó tún wá ní máàrí ṣe yẹn ẹ̀yin ní ẹgbẹ̀yìn yàn wọn. ẹ jẹ́ ká gbàgbé pé wọ́n ti rotate ọba is fine there's nothing we can do ìjọba amúnimóògùn ni wọ́n. wà tán aláṣejù ni ó fàyọ̀ fọ́ àwọn akọ. àti àgọ́dọ̀ yọ àti àtìbá ẹyọ kan ni wá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ń differentiate ẹ kàn ń kó wàhálà sí wàhálà lọ́yọ̀ọ́ ni tábà tí ń bọ́nú ẹyọ kan àkó ẹ ti gbàgbé pé agbára táwọn bàbá wa ti lò lọ́jọ́ ọjọ́ sí òun ni gbogbo ìlú ṣe ń dájọ́ náà ń darí. sẹ́yìn náà ń gbọ́ ṣé ń gbọ́ àwọn agbára tí àwọn bàbá wa tí wọ́n ti lò ń gbà yẹn lẹ́kọ̀ọ́ máa dárí jọ àwọn agbára slavery ìkónilẹ́rú. àti bàbá mi alágọ̀ọ́jà kábíyèsí bàbá Aláàfin ni àti ìjẹ bàbá mi Àgbàkin ilẹ̀ Yorùbá ẹ pé àwọn tó wà lábẹ́ yín ò Báṣọ̀run Ọ̀yọ́ ẹ pé àwọn tó wà lábẹ́ yín o torí kíní yìí ẹ rò dáadáa kẹ́ ẹ tó lọ alákọ̀ọ́kọ́ tó bá fi ń jẹ ọba tẹ́ ẹ fẹ́ jẹ lọ́yọ̀ọ́ tẹ́ ẹ bá gbà tí ò ṣẹlẹ̀ rí tẹ́ ẹ bá wá gbà kan fi ń jọba ìjọ tó lọ lọ́hùn mélòó gangan ni àdúgbò yín irú Aláàfin nísìn ó tọ́ mọ́ àdúgbò lé ìyá bàbá tèmi Láńpòpó ìyẹn Àgbàkin mélòó wá ni wá ta la fẹ́ jọba lé lórí. ẹ gbọ́ kó wá tán aláṣejù ni ó fàyọ̀ fọ́ àwọn akọ. tán bá joyè Aṣípa lọ́la Aṣípa Ọ̀yọ́ tán bá jẹ́ lọ́la tí àwọn bàbá wa wá dúró tán láwọn náà alágọ̀ọ́dọ̀ Ọ̀yọ́ làwọn fẹ́ ṣe alágọ̀ ọjà tó jẹ́ alágọ̀ ọjà gẹ́gẹ́ bá a ṣe gbọ́nú tán ẹjọ́ torí Ọlọ́run ṣé kò mọ̀ ṣé ìjà mi ò tó ní wà nígbà tá a ti ní Aṣípa la mọ̀ ní gbogbo ìsàlẹ̀ Ọ̀yọ́ pátá ẹyọ kan ni wà náà. ẹ má dá wọn lóhùn. ọ̀nà tí wọ́n ń gbé kínní gbà àti da Ọ̀yọ́ rú ni wọ́n play game fún wa ní Ọ̀yọ́ ṣùgbọ́n
ọ̀rọ̀ yìí ó ti ń dìbò lọ yá mi. Tá a bá wá ń sọ̀rọ̀ àgọ́ ọ̀já yìí náà. Àbí tá a ń sọ̀rọ̀ Àtìbà, ọdún wo ló ti ṣẹlẹ̀? Tí àwọn kan wá dé láti 2025 to 2026. Tán wá fẹ́ ba ìtàn Ọ̀yọ́ jẹ́.